àwọn ọmọ bàbá wọn bàálù lọrin táwọn ọmọ Ìlọrin ò bá gbé e lórí kéèsì èmi gan lè fọ́ǹdì ẹ̀ pé ó pé bàbá yẹn kidnapper ń tó sọ nìyẹn ó pè wọ́n kidnapper ń tó mìíní nìyẹn ó ní former commissioner police bàbá wọn bàálù lọrin Sheikh Labib Lagbaji Àfọ̀òkútagídí Dr. Ali Fulani àwọn náà wá jí ẹgbẹ́. bàbá Aliagan. bàbá Aliagan ó ti pè wọ́n kidnapper. Ali Fulani. Ali Fulani ó ti pè kidnapper. bí o gbọ́ sí parapọ̀ ǹjọ́ sí ni o. tọ́wọ́ ṣe kí ni. tọ́wọ́ gidi mi Ìbàdàn. tọ́ gidi ẹ̀. tọ́jú ìlọ ní tọ́ni mọ́ tọwọ́ bọ̀wé. ó yẹ ní sùúrù àwọn yẹn ní sùúrù. ọba àlọ́. wọ́n ti fẹ́ gbé ta lọ́lọ́run o nípa ọ̀rọ̀ tí ta lọ́lọ́run sọ ẹ wo èmi kọ́ ni mo lè sọ pé báyìí ló ṣe jẹ́ àbí báyìí ló ṣe rí ẹ máa gbọ́ gbogbo ẹ̀ pátá lẹ́nu àfàwà Saheed Shittu lórí ọ̀rọ̀ tí ta lọ́lọ́run èyí tí wọ́n sọ tí wọ́n ní wọ́n wá jí àwọn gbé ní ìlú Ìbàdàn gbogbo ẹ̀ pátá lẹ́ máa gbọ́ nínú fídíò yìí. gbogbo àbí a máa yẹ ẹ dákun ẹ gbà mí o. ẹ gbà mí o. ẹ gbà mí o. ẹ gbà mí o. President Bola Ahmed Tinubu. ẹ gbà mí o. ẹ gbà mí o. ẹ gbà mí o. àwọn Fúlàní Ìlọrin wọ́n ti fẹ́ sọ lẹ́yìn ogun ẹ̀sìn o. ogun ẹ̀sìn wo. ẹ gbà mí ẹ ṣàánú mi o. ẹ gbà mí ẹ ṣàánú mi o. ọ̀rọ̀ ẹ̀ ló ń pè mí. náà ń pè ẹ́. gbogbo àwọn èèyàn ló ń pè mí. náà ń pè ẹ́. mẹ́sẹ̀jì mi. pé. nípa àwọn Fúlàní Ìlọrin wọ́n ló tún lé pẹ̀lú mi mo fẹ́ jí mi gbé ń jọ́ sí. ẹ dákun ẹ gbà mí o. Ọ̀yọ́ state governor. ẹ gbà mí o. Ṣèyí Mákindé. ẹ gbà mí o. ẹ gbà mí o. ẹ gbà mí o. Kwara state governor. ẹ gbà mí o. ìmọ̀ táwọn Fúlàní Ìlọrin tí wọ́n ní mo ti fáwọn o. ẹ gbà mí o. tó fẹ́ jí mi gbé. wọ́n fẹ́ jẹ gbé. wọ́n ṣe jí mi gbé ń jọ́ sí rèé o. wọ́n fẹ́ jẹ gbé. ojúmọ́ ni mo ṣe fídíò oríṣi. mọ̀ ṣe mọ̀ ṣe. wípé wọ́n wá mi wọ́n lé pẹ̀lú mi wọ́n fẹ́ jí mi gbé ni o. wọ́n fẹ́ jẹ gbé. ẹ gbà ìmọ̀ tí mo ṣe o. ẹ gbà mí o. gbogbo àwọn ẹ̀ ló ń pè mí lọ́sùn lọ́sì wípé ta lọ́lọ́run wọ́n láwọn Fúlàní Ìlọrin wọ́n wọ́ wọ́n ti jí mi gbé ń jọ́ sí eléyìí o. wọ́n jẹ gbé sọ́n jẹ gbé ni. táwọn ají mi gbé ń bàdàn. ta lọ lọ́run wọ́n ṣe jí mi gbé rèé o. sórí àtàlọ́lọ́run ní sùúrù wa máa pílẹ̀ ọ̀rọ̀ ẹ lọ o máa pílẹ̀ lọ o ṣó mọ̀ pé ohun tó ń sọ yìí òun pé àwọn ọlọ́pàá kidnapper ni àbọ̀ mọ̀ pé ó rẹ̀ ní sọ fún pé ohun tó ń sọ yẹn ò bọ́ pọlọ mu stylishly òun pé àwọn ọlọ́pàá ní kidnapper òun pé Federal Republic of Nigerian Police òun pè wọ́n ní Nigerian Federal Republic of sòyìnbó yẹn fúnra ẹ̀ wọ́n lọ yanjú ẹ̀ òun pé ọlọ́pàá Nàìjíríà ní kidnapper ọlọ́pàá arrest ẹ̀ ọ̀nà jí ẹ gbé níbo ló ti jí ẹ gbé talent tó jí ẹ gbé ó dẹ̀ ń parọ́ tó mọ̀ pé rọ́ọ̀lì lè tó ń pa yìí mọ́ ọlọ́pàá màá wá fi gbogbo àwọn ẹni tó parọ́ mọ́ tó máa tún ẹ gbé lórí kéèsì míì fresh case ó tún ti kírètì ẹ̀ fúnra ẹ̀ torí allegedly ó ti allege wọn pé kidnapper ni gbogbo àwọn ẹni tó kálẹ̀ wá rí gbọ́ fúnra ẹ̀ tó bá tún gbé kéèsì míì dìde lórí ẹ̀ kálọ́fà ìwọ ni gbọ́ fúnra ẹ̀. tẹ́jú mi ní pé ń bàdàn. àwọn ta ni. mo President Bola Ahmed Tinubu ó lè Ṣèyí Mákindé ó lè kàn yín o. bẹ́ẹ̀ni. ó kàn yín o. gbọ̀ngbọ̀ngbọ̀n olókọ̀ wọn o àwọn ta ló jí ẹgbẹ́. tọ́jú bíbí iṣu. tọ́jú ẹbí iṣu wọ́n wá jí ẹgbẹ́. wọ́n wá jí ẹgbẹ́. tọ́jú lọ ni. tí wọ́n lọ tọwọ́ mi bọ̀wé. wọ́n tọwọ́ ìbọ̀wé lórí kí ló ṣe. nígbà tí ń bala bí ẹ wọ́n mọ̀ tí bára mi. dàsúpọ̀ àwọn ọlọ́pàá yẹn ò mọ tó ń ṣe àbí ọlọ́pàá tó mú ẹ wọn ò mọ tó ń ṣe wọ́n parọ́ mú ẹni òun náà wá jí ẹgbẹ́ ó ka gbogbo àwọn tó wá jí ẹgbẹ́ ó kà wọ́n o wà á máa sọ̀rọ̀ ẹ lọ. President Bola Ahmed Tinubu mo ń pariwo báyìí o. wọ́n ń gbọ́ bàbá ń gbọ́ gómìnà Ṣèyí Mákindé. bàbá ń gbọ́ wọ́n fọ̀rọ̀ ẹ̀ ṣàṣún. mo pariwo. bàbá fọ̀rọ̀ ẹ̀ ṣàṣún nínú bọ́ńkà àbí kí ló kọ bẹ́ẹ̀ asọ̀rọ̀kì bàbá ń jayé tiwọn lọ́pọ̀ kí ìdára náà tó wí ó ní kó gbà kí ló ń ṣe báwọn pípù yẹn gan náà òun kó lọ sọ̀tà rẹ̀ out kó lọ sọ̀tà rẹ̀ out. kábíyèsí Olúbàdàn. bàbá Olúbàdàn ń gbọ́ bàbá wọn Olúbàdàn. wọ́n lépa ẹ̀mí mi o. wọ́n lépa ẹ̀mí ẹ̀. wọ́n mọ̀ sí fídíò tẹ́ ẹ bá ti rí mọ́ àwọn Fúlàní Ìlọrin ni o. àwọn ta ni alákàkítì Ìlọrin ni o. àwọn alákàkítì. gómìnà Ṣèyí Mákindé. ṣé gómìnà bàbá Olúbàdàn. bàbá Olúbàdàn bàbá Ọọ̀ni ó wá dá gbogbo yẹn ẹgbàá mi o wọn ò lè gbà ẹ́ lẹ̀ yóò parọ́ fún rẹ̀ sọ̀rọ̀. àwọn mùsùlùmí fẹ́ dógún ẹ̀sìn lẹ́ni o. wọ́n fẹ́ dógún ẹ̀sìn lẹ́ni ẹgbàá wa o. wọ́n ti lé àwọn ọmọládé kiri o. wọ́n lé àwọn ọmọládé kiri ọmọládé. wọ́n ti gbé mi ń jọ́sí ni o. tọ́jú ẹ̀ àwọn gbé mi ń jọ́sí. tọ́jú ẹgbẹ́. tí wọ́n fìyà jẹ mí. tọ́jú ẹgbẹ́. wọ́n lù mí ojú mi ò rí dáadáa mọ́ ó wà fẹ́ tìbí dísìn. ó ní kẹrẹ́ngbẹ́yọ̀ mú kẹrẹ́ngbẹ́yọ̀ àbí kí ni tó mú ẹ. wọ́n lọ gbé mi sáà ní àwọn ẹranko. àní àwọn ẹranko. ìfẹsẹ̀ tí mo kọ́ nù bẹ̀yẹ. káyì mi ò tí ì yẹjú dísìn. sallallahu alaihi wasallam ní sùúrù dáadáa ní sùúrù ìfẹsẹ̀ àwọn olóko
ṣẹ́kẹ́rẹ́ gbẹ́yọ̀ ní àbẹ̀wò ìfẹ́sọ̀ tó ń kó òun ò tí ì rí yanjú sallallahu alaihi wasallam. kò tí bàdá nìjí sí o ṣùgbọ́n torí pé àṣẹ kankan. Stop doing this. má polówó bí. Let me show the biggest iPhone mistake. ìwé iPhone mistake kí ni máa ṣe kí ni kò jàre. bí ìkẹ́kọ̀ọ́ tẹ̀yìn ẹ̀ jáde lọ́nà sísun lépa ẹ̀mí mi kí o. wọ́n tún lépa ẹ̀mí ẹ̀. gbogbo ẹ̀yin jagunjagun ọmọ ọkọ Yorùbá. gbogbo àwọn jagunjagun. olóyè Sunday Igboho. olóyè Sunday Igboho. irú ẹkùn. ẹ̀yin ọmọ ọkọ Yorùbá. irú ẹkùn one. mo mọ̀ pé irú gbogbo yín mọ̀ ń pé o. gbogbo wọn ni o. mo mọ̀ pé báwọn gbé mi láwọn ọkọ ẹ̀ sílé ni. irú ẹkùn. bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò. gbogbo àwọn ẹ̀ ló ń pariwo pé àwọn Fúlàní Ìlọrin wọ́n lọ wá mi o wọ́n lọ pẹ̀lú mi o. kí ló ṣe. ẹ bá ń pe gbogbo wọn o. wọ́n pè wọ́n lọ́wọ́. wọ́n di former commissioner Ìlọrin nígbà kan obìnrin tó fi dórí Emir ìlú Ìlọrin. Emir ìlú Ìlọrin kidnapper Òkútagídí ní sùúrù Kìlàbíbù. gbogbo àwọn tó pè kidnapper nìyẹn o former commissioner of police Ìlọrin ó pè kidnapper tó bá mọ̀ tó sọ. bàbá wọn bá ìlú Ìlọrin ó ti pè wọ́n kidnapper ó ti pè bàbá àtàwọn kidnapper àbọ̀mọ̀ ó ti dárúkọ Sheikh Labeeb ó ti pè wọ́n kidnapper àfọ Òkútagídí ó ti pè kidnapper máa sọ̀rọ̀ ẹ̀ lọ wàá sọ́jà rẹ̀ wọ́n máa gbọ́ fún rẹ̀ tó bá tún ẹgbẹ́ kéèsì míì tún lo kírètì fún rẹ̀ tó bá mọ̀ ó ti ẹ̀ mọ́ tó ṣe. bàbá àlẹ́ àgàn. bàbá àlẹ́ àgàn ó ti pè wọ́n kidnapper. Ali Fulani. Ali Fulani ó ti pè kidnapper. bí o gbọ́n ṣe parapọ̀ ńjọ́ sí ni o. tọ́wọ́ ṣe kí ni. tọ́wọ́ gidi mi Ìbàdàn. tọ́ gidi ẹ. tọ́jú ṣe lọ ní tọ́ni mọ́ tọwọ́ bọ̀wé. ó yẹ ní sùúrù àwọn yẹn ní sùúrù. ọba Ìlọrin former commissioner of police òun ló wá mú ẹ bàbá ọba Ìlọrin òun ló wá mú ẹ àfọ Òkútagídí òun ló wá mú ẹ Sheikh Labeeb Lagbaji òun ló wá mú ẹ Dr. Ali Fulani àwọn ló wá mú ẹ gbogbo àwọn ètò kálẹ̀ àwọn náà wá mú àwọn gangan náà wá gidi ẹ náà wá kidnap ẹ tó o bá mọ ohun tó sọ tó o bá mọ ọ̀rọ̀ tó dáa ń tó wí nìyẹn o tẹ́lọ́lọ́hún ń tó wí nìyẹn o sọ pé àwọn ọlọ́pàá ló wá mú ẹ o náwọn yẹn ló wá mú ẹ n tó sọ nìyẹn máa pílẹ̀ ẹ̀ síwájú o ọ̀ràn míì tún lè léyìí fún ẹ o tó o bá rẹ́ni sọ fún ẹ tó sọ nìyẹn o náà wá mú ẹ àwọn tó wá jí ẹgbẹ́ nìyẹn wá kidnap ẹ n tó sọ ní gbọ́ fún rẹ̀. tọ́ àwọn bíbọ̀ ìwé tipátipá. ìmọ̀ tí mo ṣe tán lè pẹ̀mí mi kí o. ta ló lè pẹ̀mí ẹ̀. ìmọ̀ tí mo ṣe tán lè pẹ̀mí ẹ̀yin ládéládé. ẹ̀yin lóyè. ẹ̀yin kábíyèsí. kábíyèsí. wọ́n ní mi lára o wọ́n tọ́ wọ́sáàpù mi wọ́n mẹ́sẹ̀jì mi o ìmọ̀ tí mo ṣe o wọ́n sáàfù pẹ̀mí mi o wọ́n pẹ̀mí mi o. tẹ́ bá gbọ́nú ọ̀rọ̀ tó sọ ó ní pé wọ́n á sáàfù òun ó sọ jáde stylishly kò fẹ́ come clean ó ní wọ́n á sáàfù òun ọ̀n lè pẹ̀mí òun sọ fẹ́ sáàfù ẹ̀ lẹ́tà ni sọlọ́pàá ló fẹ́ sáàfù ẹ̀ lẹ́tà Òkútagídí ló fẹ́ wá mú lẹ́tà wá ni àbí Dr. Ali Fulani àbọ̀ ọlọ́pàá náà fẹ́ invite yẹ sọ̀rọ̀. tẹ́ ẹ bá ti rí mi àbẹ́ wá mi ti ẹ̀ rí mi àwọn Fúlàní Ìlọrin àwọn alákatakítí mùsùlùmí ló gbé mi o. ṣẹgbọ́. wọ́n lè pẹ̀mí mi àwọn ló gbé mi o. àwọn tó kálẹ̀ náà wá jẹ ọba ti rí àwọn náà wá jẹ ẹgbẹ́ máa sọ wàá sọ fún rẹ̀ máa wọlé. mo fi pe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí àwọn kiri yìí wọ́n dògùn ẹ̀sìn lẹ́ o. wọ́n fẹ́ dògùn ẹ̀sìn lẹ́. àwọn obìnrin yẹn kan jagun o àwọn obìnrin yẹn kan fa wàhálà o. kí ló ṣe. àwọn obìnrin yẹn kan fa wàhálà o. ọ̀fẹ́ wọ́n lè pẹ̀mí mi o. wọ́n lè pẹ̀mí ẹ̀ ẹ wọ̀rọ̀ burúkú. ìmọ̀ tí mo rí ká pé ìpẹ̀mí lọ́kù tí wọ́n lé o. ìpẹ̀mí ẹ̀ náà ń lé ta ló ń lẹ́mí ẹ̀. ládéládé. gbogbo ẹ̀yin lóyè. gbogbo ẹ̀yin lókọ. wọ́n ti fi yálà ọkọ jẹ mí gbé o. wọ́n jẹ gbé. wọ́n fi yà ń jẹ mí gbé o. wọ́n jẹ gbé o. èmi mo mọ tí mò ń nánú ara mi dì sí wọ́n fi jẹ mí gbé o. wọ́n jẹ gbé o ṣùgbọ́n gba mọ́tò ṣùgbọ́n gba mọ́tò. ni mo ṣe pé gbẹ̀yìn ládé o. o tí mọ̀ bóyá ló sọ yìí ló máa gbà lórí eléyìí tó bá lọ tó bá dé tó bá ti dé tó sáré lọ tó sáré dé o mọ̀ bóyá ló sọ yìí náà máa fún ẹ lórí eléyìí o ti lọ wọ́n ti gbé Toyota kinní kan Toyota pẹ́ńsù fún ẹ àbí Toyota báyìí lórúkọ ẹ̀mí ìtẹ̀mọ́ orúkọ Toyota ẹ̀ wọ́n ṣàgbé Toyota kinní kan àbí kinní kan gbé mọ́tò fún ẹ o tí mọ̀ bóyá eléyìí ń ṣe bí Lẹ́kì Peninsula náà máa lọ fún ẹ lésì sáré lọ sáré dé sọ̀rọ̀. kábíyèsí onílẹ̀ Yorùbá kábíyèsí Ọ̀nìṣà kábíyèsí Olúbàdàn kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba Màkàmà gbogbo yín mọ̀ ọba Màkàmà gbogbo wọn ni gbogbo wọn. gbogbo ẹ̀yin ọmọ kan Yorùbá ẹ̀yin ọmọ Káàárọ̀ Oòjíire tòótọ́ ṣé gbogbo yín mọ̀ pé o. Yorùbá lèmi náà ọmọ Yorùbá lèmi náà. ìyẹlẹ òtún gbọ́dọ̀ jẹ mí gbé o. kò gbọ́dọ̀ jẹ gbé má jẹ gbé kò gbọ́dọ̀ jẹ o. tẹ́ ẹ bá irú mi tí ìkẹba ẹ ṣe mí. àwọn tó bá gbé mi jọ sílẹ̀ àwọn ni ẹ pé o. ṣẹgbọ́ o ti pè wọ́n ní kan. látàrí Emir ìlú Ìlọrin. former
Polisi. Former commissioner of police. Bẹ́ẹ̀ni. Sheikh Labibu. Àwọn náà jẹ́ sáwọn tó wá jẹ́ ẹgbẹ́ nìyẹn. Sáwọn tó wá jẹ́ ẹgbẹ́ nìyẹn. Gbogbo àwọn tí wọ́n parapọ̀. Mo ṣe láìfù lọ́wọ́. Wọ́n jí mi gbé ń jọ́ sínú o. Mo ń pariwo fún ogun ayé o. Mo pariwo fún ogun ayé o. Ojú ò ní mọ̀ sí fídíò. Bí mo lè yí fún ogun ayé. Nǹkan kò gbúdọ̀ ṣe mí o. Nǹkan kò gbúdọ̀ ṣe mí o. Nǹkan kò gbúdọ̀ ṣe mí o. Ẹ kó bẹ́ẹ̀. Gbogbo àwọn oníṣẹ̀ṣe ni wọ́n láwọn àkíbá yìí o. Ṣẹ́ngbọ́. Wọ́n dájẹ́ sílẹ̀ ni o. Wọ́n dájẹ́ Yorùbá rú ni o. Mo sọ fún gbogbo ayé báyìí o. Ṣẹ́ngbọ́. Wọ́n ní iṣu atẹnumọ́rọ̀ kèé jóná. Hola, do you speak English? Yes, wait. Tààrà lọ ní sùúrù. Iléeṣẹ́ Remix la wà. Fún gbogbo. Fi iléeṣẹ́ Remix lẹ̀. Ẹ wo ta lọ lọ́hùn. Gbogbo iṣẹ́ iná rí. Ó dáràn tó ń sìn, ó wá ń pariwo. Ẹ gbà mí o. Bàbá Kamoli, ẹ gbà mí o. Àfà Wàsíù, ẹ gbà mí o. Àfà Sùmẹ́là, ẹ gbà mí o. Kíní kan, ẹ gbà mí o. Bàbá Tinubu, ẹ gbà mí o. Iṣu àtẹnumọ́rọ̀ kò ń jóná o. Kíní kan kò ń jóná o. Kí ló lọ bú wọn fún? Kí ló ṣe? Ta lọ lọ́hùn ṣe fídíò ọ̀rọ̀ tó dá? Kí ló ṣe tó fi ń wá ẹ̀? Kí ló ṣe tó fẹ́ fi mú ẹ̀? Ó ṣàmà ní tó ṣe. Àbí kò ní tó ṣe? Wọ́n kàn lọ fẹ́ mú ẹni. Bàbá òkúta gidi ẹ gbà mí o. Sáyẹ́rì Ṣítù gbà mí o. Kíní kan kọ́ gbà ẹ́ o. Gbà ẹ́ ń bo. Iná láàláyà di kọ́mọ̀ zọlì mìíní. Ọlọ́run wò ní fọ̀nà malábòsì. Òun á pariwo pọ́kọ́ wá gbà mí o. Ẹ gbà mí o. Ẹ gbà mí o. Ẹ gbà ẹ́ o. Ta ló fẹ́ gbà ẹ́? Lórí ọ̀ràn tó dá. Ṣé o mọ̀ pé o ti lọ? Eléyìí tó tún dá yìí sìn. Ọ̀ràn ni. Àwọn ẹni tó pè é kidnapper. Àbọ̀ mọ̀ pé kidnapper ló pè wọ́n ní ta lọ́lọ́run. Ó mọ̀. Kó o ti pè wọ́n kidnapper báyìí. Wọ́n wá jí ẹ gbé. Ọmọ túmọ̀ kó wá jíyàn gbé. Wọ́n wá kidnap ẹ. Tútù sọ àwọn tó o mọ̀ pé ó ti kà wọ́n. Tútù sọ. Gbogbo ẹbí a máa yẹ dákun ẹ gbà mí o. Tútù sọ kọ́ gbọ́. Jọ́ gbọ́ dáadáa. Bọ́lá bẹ́ẹ̀ Tinubu. Ẹ gbà mí o. Ẹ gbà mí o. Wọ́n gbà ẹ o. Àwọn Fúlàní Ìlọrin. Wọ́n ti fẹ́ sọ̀lẹ̀ ìdógún ẹ̀ sí o. Ẹ dákun ẹ gbà mí ẹ ṣàánú mi o. Ẹ gbà mí o. Gbogbo àwọn èèyàn ló ń pè mí. Pé. Gbogbo àwọn èèyàn ló ń pè mí. Pé. Ná mẹ́sẹ̀jì mi. Pé. Ipa àwọn Fúlàní Ìlọrin wọ́n lé tún lé pẹ̀mí mi fẹ́ jí mi gbé ń jọ́ sí. Bọ́ ṣe jí ẹgbẹ́ ẹ dákun ẹ gbà mí o. Bọ́ ṣe jí ẹgbẹ́ ń jọ́ sí. Ọ̀yọ́ state governor Ṣèyí Mákindé ẹ gbà mí o. Ẹ gbà mí o. Kwara state governor ẹ gbà mí o. Ẹ gbà mí o. Ìmọ̀ táwọn Fúlàní Ìlọrin tí wọ́n ní mo ti fáwọn o. Tó tún fẹ́ jí ẹgbẹ́. Tó fẹ́ jí mi gbé. Ṣẹ̀gbọ́rọ̀. Ó mọ̀ pé bọ́ ṣe jí ẹgbẹ́ ó wá ka gbogbo àwọn ẹni tó jí ẹgbẹ́. Oní former commissioner of police ó wà ní àwọn ẹni tó jí ẹgbẹ́. Oní bàbá wa ọba ìlú Ìlọrin Ṣéwù wàláwù yásìmú kàmínà nas látàkáfù dáraká wàlá àtàkṣà wàlá haúlà wàlá kùwàtà ìlà bìlà ìlà ìlà àti tó ń bi irú náà nìyẹn pé abájárúkọ ọba yẹn ọmọ máa pe Ṣéwù wọn máa pọ́nlé táwa lẹni àpọ́nlé tí ẹ̀ka pọ́nlé àbórí yín burú sọ́ọ̀nù mílíọ̀nù ẹ̀ka máa pọ́nlé bẹ́ẹ̀ àbí Ṣàngó tá a bá pọ́n bàbá wọ bàálù lọ lórí tálẹ́ ẹ̀ka pọ́nlé sọ fún mi tá a bá pọ́n bàbá wọ bàálù lọrin lé ta ló yẹ ká pọ́nlé sáwọn ẹlẹ́bọ tí gbogbo ìjọ kóra ń jọ ní ká máa pọ́nlé tá a bá pọ́n bàbá wọ bàálù lọrin lẹ́sẹ̀ ta ni ká pọ́nlé ta lẹ́ni àpọ́nlé ẹni tí ò ṣẹlẹ́bọ sẹ́yìn ẹlẹ́bọ ní ká pọ́nlé ṣé Ṣàngó ní ká máa pọ́nlé bẹ́ẹ̀ àbọ̀rúnmìlà àbí nàná kúkú àbọ̀gùn tẹ́ẹ̀ta pọ́nlé lórí òun ní ká pọ́nlé bàbá wọn bàálù lọrin àwa pọ́n wọn lé àwọn apá lórí àwọn ní nínú lórí ilẹ̀ àwọn ọmọ lórí ilẹ̀ ládéládé yín wò orí yín burú ni lórí ilẹ̀ kíni orí ilẹ̀ bo ẹ̀ẹ̀dẹ̀mú búdòsì àkàlọ́ búdòsì wọn kó mbẹ ọ̀bìnà ẹ̀yin mélòó tiẹ̀ lẹ́lẹ́bọ̀ gan tẹ́ ń pariwo tí ò bá yẹ pé àwọn olórí burúkú mọ̀nàfíkì tó wà nù wa tàjọ ń ṣe ìsìláàmù papọ̀ tó jẹ́ pé súnmọ́ àmọ̀nù súnmọ́ káfàrú ni wọ́n bọ́jẹ́ ń ṣe ìsìláàmù náà ń ṣe bọ́ tí ò bá sáwọn yẹn mélòó lára ẹ̀yin ẹlẹ́bọ tẹ wà ní Nàìjíríà mélòó ni gbogbo yín ẹ ló ń kà ẹ̀gbọ́n tí mo wí ẹ̀yin ẹlẹ́bọ gbogbo yín ló ń kà ẹ ládàdì táwọn mọ̀nàfíkì ara yín nínú mọ̀nàfíkì nínú ìsìláàmù tó bá kó nù yín tó bá ṣe ìsìláàmù ọ̀ríjínà ẹ rí pé ẹ ládàdì ẹ ló ń kà
torí pé tó bá wọ gbé ilé ẹjọ́ sórí burúkú ẹlẹ́bọ yín Ismaila Wasiu Dáfídì gbogbo àwọn tẹjọ́ ń ṣe orí burúkú nìyẹn kẹ́ lọ mú Ògúntúndé Ògúnwálé Ṣàngódé yìí kí gbogbo yín jọ parapọ̀ tí gbogbo yín bá jọ parapọ̀ ẹ ló ń kà ẹ ládàdí náà ẹ nítumọ̀ ẹ péréte báyìí lọ lẹ jẹ ẹ nítumọ̀ gbogbo ẹlẹ́bọ gbogbo lẹ́yìn bá wàrà pátá tó bá ka gbogbo yín báyìí kọ́kàyìn ẹ ló ń kà náà kí gbogbo mùsùlùmí ẹlẹ́bọ tó wà nù yín kọ́ sá kúrò ńbẹ̀ kọ́ kúrò kọ́ bá já yín dà ẹ ló ń kà náà mélòó wà lára yín mélòó lára yín ọba àlú lọrin kìnnìkan o tún wá parọ́ mọ́ bàbá ọba àlú lọrin táwọn ọmọ Ìlọrin ò bá gbé e lórí kéèsì èmi gan lè fọ́ǹdì ẹ̀ pé ó pé bàbá yẹn kidnapper ń tó sọ nìyẹn ó pé wọ́n kidnapper ń tó mìnì nìyẹn ó ní former commissioner police bàbá ọba àlú lọrin Sheikh Labib Lagbaji Àfọ̀òkútagídí Dr. Alifulani àwọn náà wá jí ẹgbẹ́ ń tó wọ nìyẹn tútù gbọ́. gbogbo abiyá máa yẹ ẹ dákun ẹ gbà mí o. ẹ gbà mí o. ẹ gbà mí o. ẹ gbà mí o. President Bola Ahmed Tinubu. President Bola. ẹ gbà mí o. àwọn Fúlàní Ìlọrin. wọ́n ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀dógún ẹ̀sìn o. ogun ẹ̀sìn wo ẹ dákun ẹ gbà mí ẹ ṣàánú mi o. mo tún parọ́ pọ́ fẹ́ sọ́dọ̀ ogun ẹ̀sìn wàá lọ fẹnu já wáyà wàá dì fẹ́ẹ̀mù èèyàn wàá lọ fẹ́ sọ́dọ̀ ogun ẹ̀sìn. wàá náà fẹ́ sọ́dọ̀ ogun ẹ̀sìn ní ìbò náà ti fẹ́ sọ́dọ̀ ogun ẹ̀sìn mọ́ bọ́ wọ́n ní wèrè kan kọ̀kọ̀ kúkọ̀ lórí péjì wa mẹ́ẹ̀. wọ́n ní wèrè kan kọ ìkọkúkọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ lọ blọ́ọ̀kì wèrè náà. àwọn olórí burúkú ń bì. mo ti tẹ̀sí blọ́ọ̀kì fún ẹ bàbá Bọ́lá Tinubu ẹ gbà mí o bàbá kìnìkan ẹ gbà mí o ta ló fẹ́ gbẹ o lọ wàá máa fẹnu já wáyà wàá ní kàn gbẹ ṣé àwọn ẹni tó ń bú yẹn àwọn ẹni tó ń bú bàbá tó ń bú bàbá mo ń bọ̀ o ok o ti wà blocked. wọ́n ní wèrè kan bú wa àti blọ́ọ̀kì wèrè náà àti blọ́ọ̀kì wèrè náà àti blọ́ọ̀kì wèrè tó ń bú wa náà bàbá Bọ́lá Tinubu ẹ gbà mí o ó wá rí ó wá sunkún pé ẹ dákun ẹ ṣàánú ajé gbà tó yíwọ́ tọ́ ẹ dákun ẹ ṣàánú ajé bébí orin Saheed Òṣùpá pé ẹ sọ fún kinní kan kó yẹ ṣe kinní kan nígbà tó wáyá padà wá pariwo ẹ ṣàánú ajé òun nìyí tó ṣe wọ́n pariwo ẹ ṣàánú ajé gbọ́rọ̀ ẹ gbà mí o mọ̀ mo ti lọ ẹ̀ pa. Bola Ahmed Tinubu. ẹ gbà mí o. ẹ gbà mí o. ẹ gbà mí o. àwọn Fúlàní Ìlọrin wọ́n ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀dógún ẹ̀sìn o. ogun ẹ̀sìn wo. ẹ dákun ẹ gbà mí ẹ ṣàánú mi o. ẹ gbà mí ẹ ṣàánú mi o. gbogbo àwọn èèyàn ló ń pè mí. ẹ gbà mí o. gbogbo àwọn èèyàn ló ń pè mí. ẹ gbà mí o. mẹ́sẹ̀jì mi. ẹ gbà mí o. ipa àwọn Fúlàní Ìlọrin wọ́n ní tún lépa mí fẹ́ jí mi gbé ń jọ́sí. ẹ gbà mí o. ẹ dákun ẹ gbà mí o. ta ló jí ẹgbẹ́ ń jọ́sí. Ọ̀yọ́ state governor. àwọn ta ló jí ẹgbẹ́ ń jọ́sí ó máa kà wọ́n tó wájú òun gbé ń jọ́sí o ó máa kà wọ́n o tó bá ti kà wọ́n o táwọn yẹn bá wá tún gbé padà ń sọ pé ó pè wá kidnapper púrùfù pé àwa jí ẹgbẹ́ àwa ti pẹ́ ẹ gbà mí wọ́n tó fẹ́ mú mi o ẹ gbà mí o sọ́ọ̀mù pé kidnapper lọ pè wọ́n sọ̀rọ̀. gómìnà Ṣèyí Mákindé ẹ gbà mí o. ẹ gbà mí o. Kwara state governor ẹ gbà mí o. ẹ gbà mí o. ìmọ̀ táwọn Fúlàní Ìlọrin tí wọ́n ní mo ti fáwọn o. tó fẹ́ jí mi gbé. tó fẹ́ jí ẹgbẹ́ àwọn Fúlàní Ìlọrin. wọ́n ti jí mi gbé jọ́sí rẹ̀ o. gbàgbé pé kíní kan wàá máa dáràn wàá ṣe àwọn èèyàn wàá máa pẹ́ ẹ máa wá lébẹ̀lì wọn àwọn Fúlàní Ìlọrin o àwọn Fúlàní Ìlọrin o ṣe àwọn Fúlàní gbogbo Fúlàní ń sìn lọ́daràn sọ fún mi gbogbo Fúlàní ń sìn kidnapper ni wọ́n gbogbo Fúlàní ń sìn àwọn gbogbo wọn lọ́daràn mo tiẹ̀ ní ọmọ Fúlàní kan tí mo fẹ́ lọ rí kó wá pọ̀mìnà kọ́mìnà wa bí mo sọ náà olórí burúkú ni o ti lọ fẹ́ Fúlàní ọmọ àlè lòun náà ọmọ àlè orí ẹ̀ burú ni mo fẹ́ Fúlàní kan ní lọ́rin mi ì ṣeré o mo ti ní Fúlàní kan tí mo ń fẹ́ ní lọ́rin tẹ́mi náà máa tọrọ ẹ̀ kó wá torí ẹ̀ kó mú mi lọ́tà kó sọ pé bá mi ṣe mú kó tó gbóhùn fẹ́ Fúlàní
orí ẹ̀ burú ni bóyá kò sí ṣé ẹ̀yin wèrè Ọ̀rúnmìlà lẹ́fù yìí ni máa fẹ́ ṣé ẹ̀yin wèrè Ọlọ́runmìlà yìí ni máa fẹ́ ẹ̀yin wèrè ẹlẹ́bọ yìí ni máa fẹ́ ẹ̀yin wèrè ẹlẹ́bọ ẹ̀yin ni máa fẹ́ ẹ̀yin ẹlẹ́bọ yìí ni máa fẹ́ orí burú kí wá tọrọ ọmọ lọ́wọ́ Ọ̀rúnmìlà kí lọ tọrọ ọmọ lọ́wọ́ Ṣàngó ẹ̀yin wèrè sẹ́yìn oníṣàngó yìí ni máa tọrọ ọmọ lọ́wọ́ ẹ̀yin torí yín ti burú lọ́rùn yín gbogbo yín orí yín ti dàrú ó wá parọ́ pẹ́ ìgbà bí o àwọn Fúlàní Ìlọrin ta ló ṣe kí ló ṣe fún wọn kí ló ṣe sọ́n tó ṣe náà ó ṣàmánì tó ṣe sọ́n tó ṣe pé kí n tí mo ṣe rèé o tó fi ń wá mi o kí gbogbo àwọn èèyàn bẹ wá ẹ̀sẹ̀ kọ́ bẹ́ẹ̀ gbé wò pé ohun tí wọn náà ṣe yìí kú púpọ̀ káàtó lọ make apology fún wọn wàá dáràn wàá fẹnu já wáyà wàá bú àwọn ẹlẹ́rìí wàá bà wọ́n lórúkọ jẹ́ wàá máa ní kọ́ngbà ẹ̀ ń bò sọ̀rọ̀ jọ. ó mọ̀ pé defamation is a crime in law ó mọ̀ pé crime ni nínú òfin ó mọ̀ kó defame yàn kó borúkọ yàn jẹ́ ó borúkọ bàbá wọn bá a lọ́rin ó ti borúkọ wọn jẹ́ ó pọ̀ wọn kidnapper former commissioner of police ó ti pọ̀ tí sórí gbogbo tàwọn tó kú kàn mí ò tí bàbá wọn bá a lọ́rin kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n lórí n tó sọ ó pọ̀ wọn ní pé gbọ̀n tó wí mo dàgbà sẹ́yìn dáadáa ni o. mo bá bí a máa yẹ ẹ̀dá kan ẹgbà mí o. ẹgbà mí o. ẹgbà mí o. ẹgbà mí o. President Bọ́lá Ahmed Tinubu. ẹgbà mí o. ẹgbà mí o. ẹgbà mí o. àwọn Fúlàní Ìlọrin. wọ́n ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀dógún ẹ̀ sí o. a fẹ́ sọ̀rọ̀ ẹ̀dógún ẹ̀ sí. ẹ̀dá kan ẹgbà mí ẹ̀ ṣàánú mi o. o dáràn tó. gbogbo àwọn èèyàn ló ń pè mí ná mẹ́sẹ̀gì mi ipa àwọn Fúlàní Ìlọrin wọ́n lé tún lépa mí mo fẹ́ jí mi gbé ń jọ́ sí. ọjì ẹgbẹ́ bá ṣe ẹ̀dá kan ẹgbà mí o. máa gbọ́ wọ́n fẹ́ jí ẹgbẹ́ bó ṣe jí ẹgbẹ́ ń jọ́ sí ta ló jí ẹgbẹ́ ń jọ́ sí sáwọn ọlọ́pàá ló wá jí ẹgbẹ́ ń jọ́ sí ṣọ́ọ̀bà Ìlọrin ló wá jí ẹgbẹ́ ń jọ́ sí ṣọ́ọ̀lọ́pàá jí ẹgbẹ́ àbọ̀ àrẹ́sì ẹ ọba tí wàá mú yín ẹ̀wá náà jí yín gbé òun pọ̀ ọlọ́pàá náà kidnapper má sọ̀rọ̀ lọ. gómìnà Ṣèyí Mákindé ẹgbà mí o. ẹgbà mí o. Kwara State governor ẹgbà mí o. ẹgbà mí o. ìmọ̀ táwọn Fúlàní Ìlọrin tí wọ́n ní mo sọ fáwọn o. Fúlàní Ìlọrin. tó fẹ́ jí mi gbé. tó fẹ́ jí ẹgbẹ́. wọ́n ṣe jí mi gbé ń jọ́ sí rẹ̀ o. wọ́n ṣe jí ẹgbẹ́ ń jọ́ sí. ojúmọ́ ni mo ṣe fídíò rí ìsìn ní ọgbà yóò mọ̀. máa ṣe. ipò wọn wá mi wọ́n lé pẹ̀lú ìmọ̀ fẹ́ jí mi gbé ni o. máa ṣe. ìmọ̀ tí mo ṣe o. ìmọ̀ tí mo ṣe. ìlọrin ló ń pè mí lọ́tún lọ́sì. ta lọ́lọ́run wọ́n láwọn Fúlàní Ìlọrin wọ́n wọ́. wọ́n ti jí mi gbé ń jọ́ sí lélẹ́yìí o. wọ́n wọ́ àwọn ta ló wá jí ọgbẹ́ àwọn ta ló jí ọgbẹ́ tá ń jí ọgbẹ́. wọ́n ṣe jí mi gbé rè o. tá ń jí ọgbẹ́. tó jí mi gbé ń bàdàn. tó jí ẹgbẹ́ Ìbàdàn tó jí ẹgbẹ́ ẹgbọ́rọ̀. President Bọ́lá Ahmed Tinubu. ní sùúrù tó ẹ President Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe jí ẹgbẹ́ ẹni pé ó ń àlẹ́jì wọ́n jí òun gbé aka àwọn ẹni tó jí òun gbé ya. gómìnà Ṣèyí Mákindé ó lè kàn yín o. ó kọ́ wọn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n. ó kàn yín o. gbọ̀ngbọ̀ngbọ̀n ló kọ̀ wọ́n. tó gbí mi tó dì mí bí iṣu. tó di ẹbí iṣu. tó tì mí lọ lọrin jọ́sí. tó tiẹ̀ lọ lọrin tó jí ẹgbẹ́. tó dì lọrin. tí wọ́n lọ tọwọ́ mi bọ̀wé. tọ́tọ́ ẹ̀bọ̀wé lọ́rùn wájú ta ni wájú ọba àbí wájú ọlọ́pàá. nígbà tí ń gbàlà bí ẹ̀wọ̀n mo ti bára mi. ṣé bàbá wọ sẹ́nu túbú bàbá wọ bà lọrin náà fi ẹ́ sí nàbí túbú ọlọ́pàá. ta ló gbé ẹ tó náà jí ẹgbẹ́ wọ́n jí òun gbé ló wí kò ná àrẹ́sì òun ó ń pe ọlọ́pàá ní kidnapper tọ́lọ́pàá bá múrú ẹ wà náà wọ́n jí ẹgbẹ́ ó kidnap ẹ òun náà pa àwọn ọlọ́pàá kidnapper kan jí ẹgbẹ́ ẹ̀yìn ọlọ́pàá ó ti pè yí kidnapper ọ̀pẹ kidnap òun o n tó sọ nìyẹn o sọ̀rọ̀. President Bọ́lá Ahmed Tinubu wọ́n pariwo báyìí o. wọ́n pariwo wọ́n gbọ́. gómìnà Ṣèyí Mákindé wọ́n gbọ́ wọ́n mutí lọ́wọ́ wọ́n gbọ́. kábíyèsí Olúbàdàn. bàbá Olúbàdàn ń gbọ́. wọ́n lépa ẹ̀mí mi o. ojúmọ́ ni mo ṣe fídíò tẹ́ ẹ bá ti rí i mọ́. àwọn Fúlàní Ìlọrin ni o. wọ́n á jẹ gbé. àwọn alákatakítí Ìlọrin ni o. àwọn ni o. gómìnà Ṣèyí Mákindé. bàbá wa ń gbọ́. bàbá wa Olúbàdàn. bàbá wa Ọ̀ọ̀ni. Ọ̀jájá. kábíyèsí Aláàfin Ọ̀yọ́. wọ́n ń gbọ́. àwọn mùsùlùmí fẹ́ dógun ẹ̀sìn lẹ̀ ni o. wọ́n fẹ́ dógun ẹ̀sìn lẹ̀ pọ̀ parọ́ mọ́ wọn. o dì fẹ́ẹ̀mù wọn wọ́n fẹ́ mú ẹ o wá ń tọ̀nù ẹ̀ wọ́n fẹ́ dógun ẹ̀sìn lẹ̀ ẹ wà bò sí o. o bà orúkọ wọn jẹ́ wọ́n fẹ́ àrẹ́sì ẹ o wá náà fẹ́ dógun ẹ̀sìn lẹ̀ ẹ wà bò sí lẹ́nu onírọ́ ẹ wà bò sí. o sọ pé wọ́n ló lọ dáràn ìwọ ló fẹnu jáwáyà o sọ tó ṣe o wá náà fẹ́ dógun ẹ̀sìn lẹ̀ ẹ wòrán tó ń pa.
wọ́n sì gbé mi ń jọ́ sí ni o nígbà wọ́n gbé mi ń jọ́ sí ọgbẹ́ tí wọ́n fi yà jẹ mí wọ́n fi àjẹ́ wọ́n lù mí bẹ́ẹ̀ ni ojú mi ò rí yẹ dáadáa mọ́ ó wà láti fi dì sí ó wà bẹ́ẹ̀ tí ẹ̀wò wọ́n lọ gbé mi sáà ní àwọn ẹ̀kọ́ àwọn kò dárù ìfẹsẹ̀ tí mo kọ́ nù bẹ̀yẹ mi ò tí ì yẹjú dì sí sallallahu alaihi wasallam ẹsẹ̀ mi tí wọ́n fọ́ ìfẹsọ̀ ṣe ó wá họ dì ní àbọ̀ họ òun họ ra báyìí kẹ́ńgbẹ́yọ̀ èwo ló mú ẹ ṣé òun họ dì báyìí ni èwo ló tó mú ẹ ìfẹ́ tó kó ń bẹ kò yẹ kó ti kó ẹ lọ́gbọ́n pé èèyàn kì í dìfẹ́ẹ̀mù èèyàn wá ní dìfẹ́ẹ̀mù òní ìfẹsọ̀ tó kó ń bẹ ò tí ì rí yanjú ṣe bó dìfẹ́ẹ̀mù wọn náà ṣe mú ẹ lọ́jọ́ kìíní àná àbí torí Islam náà ṣe mú ẹ ṣé torí Islam náà ṣe mú ẹ lọ́jọ́ kìíní àná torí Islam mú ẹ torí Islam ṣe bó sún Kùránì kò ṣe torí ẹ. kò ṣe torí Islam torí pé o parọ́ mọ́ wọn ni o parọ́ mọ́ èèyàn ni àbọ̀bà pọ̀ parọ́ mọ́ wọn ni o parọ́ mọ́ àwọn èèyàn o wá ń twist ẹ̀ kíníkan ìfẹsẹ̀ tó kó ń bẹ̀ kíníkan ìfẹsẹ̀ wo ló kó mo ń bọ̀ má sọ̀rọ̀ ẹ lọ kí n máa ráyè wo nǹkan tí mo wò lórí fóònù mi. wá kò tí bàdá ìdí sí o ṣùgbọ́n torí pé àṣẹ kankan bí nǹkan kò tẹ̀yẹ jáde náà ṣoṣo ń lépa ẹ̀mí mi kí o ẹ̀mí mi wọ́n lépa o gbogbo ẹ̀yin jagunjagun ọmọ ọkọ Yorùbá olóyè Sunday Igboho ẹ̀yọ́ ọmọ ọkọ Yorùbá mo rò pé gbogbo yìí mò ń pè o mo rò pé táwọn gbẹmí láwọn ọkọ ẹ̀ sí lé ní. ta lọ́lọ́run jẹ́ sọ fún ẹ kó o lè escape ẹ ọlọ́pàá ti fẹ́ mú ẹ wọ́n máa mú ẹ àwọn ọlọ́pàá ẹ̀ ń wá ẹ wọ́n fẹ́ mú ẹ bóyá gan náà ni mú ẹ lẹ́nìí má sùn lẹ́pọ̀ mi ti já ẹ tán. bàbá àbí Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams wọ́n ti lépa ẹ̀mí mi o. mo ti sọ ọmọ Yorùbá fún ẹ o mo ti ra jùlẹ̀ fún ẹ o tó bá wọn ẹ kó gbọ́ tó bá wọn kó bá gbọ́ mo ti ra wà ọmọ Yorùbá fún ẹ láàrin yẹn o mo ti já ẹ wọ́n fẹ́ mú àwọn Fúlàní lórí ọlọ́pàá máa mú ẹ lẹ́yìn wọ́n lépa ẹ̀mí mi o. àwọn ọlọ́pàá ló fẹ́ mú ẹ ọlọ́pàá ló fẹ́ mú ẹ. látòrí former commissioner Ìlọrin nígbà kan obìnrin àwọn ẹni tó fẹ́ tó fi dórí emir àlù. àwọn ẹni tó ló wá kidnap òun nìyẹn ò tó wá jí òun gbé ó ti ń kà wọ́n yá àwọn tá ló jẹ́ gbé. bàbá òkúta gidi àwọn tó wá jẹ́ Sheikh Labeeb àwọn tó wá jí ẹgbẹ́ bàbá Ali Agan àwọn tó wá jí ẹgbẹ́ nìyẹn. Ali Fulani bí ogun ṣe parapọ̀ ń jọ́ sí ni o. alifu Fulani àwọn agídí ẹ àwọn alifulani dàsó pé alifulani náà wà ń bẹ tó wá gídí ẹ bàbá ọba lọ́ní wà ń bẹ tó wá gídí ẹ bàbá òkúta gidi wà ń bẹ tó wá gídí ẹ Sheikh Labeeb wà ń bẹ tó wá gídí ẹ bàbá ọba lọ́ní wà ń bẹ former commissioner police náà wà ń bẹ tó wá gídí ẹ ó tún ti dáràn mí wọ́n pé ọ̀tọ̀ ní kéèsì yìí tó ní tó fi ń wá ẹ wàláì mo ń bi Dr. Alifulani láàárọ̀ yìí wọ́n láwọn ọmọ páwọn tiẹ̀ mọ́ pa tó gbogbo tó wí àwọn ọmọ pa ẹ̀ nípa títì yìí tó fẹ́ mú yìí ni o tó fẹ́ mú yìí wọ́n láwọn ọmọ pa ẹ̀ páwọn tiẹ̀ mọ́ wọ́n bí mi pé nígbà tí mo ń play fún tí mo sẹ́rẹ̀ sí Dr. Alifulani sọ pé àwọn ọmọ àwọn tó fẹ́ arrest wà láìta láì kò ní da fún ní Dr. Alifulani sọ bẹ́ẹ̀ fún mi láàárọ̀ yìí páwọn ọmọ tó fẹ́ arrest àwọn ọmọ pa ẹ̀ changet wàá wòran fúnra ẹ̀ o tún wá fún pé o wá parọ́ mọ́ Dr. Alifulani kó tún wá ń bínú pa èmi wá jẹ́ ẹgbẹ́ òun pè mí kidnapper ó pè bàbá ọba àlọ́rin ó pè bàbá wa ọba àlọ́rin ó pè wọ́n kidnapper àbọ̀mọ̀ pé n tó sọ nìyẹn ó mọ̀ pé o ti dáràn mí ọ̀ràn mí lélẹ́yìí sórí kéèsì tó ní pẹ̀lú àwọn ẹni tó fẹ́ mú ẹ ọ̀tọ̀ eléyìí tó tún dá fresh case ni o kàn ń dánràn mọ́ràn ta lọ lọ́wọ́ tó ti dáràn mọ́ràn ọ̀dọ́ràn mọ́ràn lélẹ̀. òbí ṣe ẹkù tọ́tọ́tọ́tọ́tọ́ jẹ́ bẹ́ẹ̀ dákọ̀ àtẹ́yìn mo gbádùn bẹ́ẹ̀ tọ́tọ́tọ́tọ́ ó yá. tọ́ àwọn bíbọ̀ ìwé tipátipá ìmọ̀ tí mo ṣe tán lè pẹ̀lú mi kí o. tọ́tọ́tọ́tọ́ mọ̀ ń bọ̀ ìmọ̀ tí mo ṣe tán lè pẹ̀lú ẹ̀yin ládéládé. lóye mọ̀ ń bọ̀ tọ́tọ́tọ́tọ́ mo fẹ́ gbọ́. tọ́wá gidi ní Ìbàdàn tẹ́gẹ́ bí délẹ̀ ọ̀rẹ́ tán ni mo tọwọ́ bọ̀wé. tó tọ́ bọ̀wé. ta lọ lọ́hùn ó dárọ̀ tán ó wá ń stamara ó wá ń kálòlò
tọ́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  ẹ̀yin tẹ́ máa mix kan ẹ bá ta Ọlọ́run mix ẹ̀ ẹjọ́ tọ́ lọ ẹ bá mix ẹ̀ gbogbo ẹ̀ máa gbádùn ẹ̀ lórí. alákọ̀ọ́jọ́ sí ni o. tọ́tọ́tọ́tọ́ mo fẹ́ kọ́ gbọ́. tọ́wá gidi mi Ìbàdàn. Ó yá tẹ́gẹ́bùdé lọ rí tán ni mo tọwọ́ bọ̀wé. tọ́tọ́tọ́. Talọ́lọ́ ọ̀rọ̀ ẹ máa ń fọ́ọ̀nì sí gbogbo èèyàn tó bá bẹ̀rẹ̀ kìíní sórí eléyìí ńgbà tó ti ní pọ́lọ́pàá ń wá ẹ̀ ìwọ gan ó yẹ kó bend your statement ó yẹ kó máa bend statement yẹn ni àwọn ọ̀rọ̀ míì tó ń sọ ó ń parọ́ ó ti parọ́ mọ́ wọn sí náà àwọn tó parọ́ mọ́ sí ò ní gbà ẹ wàhálà wọn ò ní gbà again kó yẹ kó tún parọ́ mọ́ wọn ó tún ti parọ́ mọ́ àwọn èèyàn sí wọn ò ní gbà bàbá wa kìnnìkan kàn ní gbà kò sẹ́ tó lè wo àwọn eléyìí sì tún ti bínú wọ́n tún ti bínú pé ó ṣe bá parọ́ mọ́ wọn wàláì wọ́n bí wọn nú bó ṣe wà yẹn sọ ti báwọn yẹn nípa ó parọ́ mọ́ wọn pé àwọn wá jẹ́ ẹgbẹ́ àwọn onígbà o so tún ti rọrùn mi tó tún dá sílẹ̀ lọ́rùn ó mọ bó ṣe lè gbà kí ló papọ̀ àwọn tó fẹ́ arrest yẹ gbà kí ni mo ṣe fún wọn ẹ bá mi pè àwọn tó bá fẹ́ arrest mi o ó lè jẹ́ pé àwọn fresh èèyàn ló ṣẹ̀ náà wàláì káfíńtì Fúlàní òfin mọ̀ báyìí ó lójú ẹni tó máa mú àwọn ẹni tó tún fẹ́ mú ẹ fún kéèsì míì tó tún dá bí o tún ti parọ́ mọ́ àwọn ẹlòmíì bí o tún ti dìfẹ́ mọ́ àwọn ẹlòmíì tó ń bínú bí àwọn ẹni náà fẹ́ mú ẹ ìwọ́dẹ̀ ló ń sọ̀rọ̀ tó stop ọ̀rọ̀ máa pa ọ̀rọ̀ máa àwọn èèyàn tó máa ṣe balabulu tó ń ṣe gbọ́ fúnra ẹ̀. Fúlàní bí ogun ṣe parapọ̀ ń jọ́ sí ni o. pé tọ́wá gidi mi Ìbàdàn. tán gidi ẹ̀. tẹ́gẹ́bùdé lọ rí tán ni mo tọwọ́ bọ̀wé. tán ni mo tọwọ́ bọ̀wé. tọ́wọ́ àwọn bíbọ̀ ìwé tipátipá. ìmọ̀ tí mo ṣe tán lé. alọ́ àkó ẹ̀yọ́ nu ẹ̀ sórí tí bá ń wo ọ̀rọ̀ ẹ̀ ń gbà mí máa kọ́ kú sẹ́ni gbà mí bọ̀ bọ́ ìfọ́ ni ó fọ́ ní bàjẹ́ sí. tọ́tọ́tọ́tọ́tọ́tọ́tọ́ sórí èlé tó dá yìí ó ju ìtò ọ̀rọ̀ eléyìí tó kidnapper tó ti pèyàn kidnapper yẹn wọ́n wá kidnap ẹ yẹn kò adájọ́ ń tá adájọ́ máa gbé kéèsì pé but this guy allegedly publicly ó pè wá ní kidnapper ẹ bá wa bí ó náà wá jó òun gbé ó tán gbogbo ẹjọ́ tó kù kò sẹ́jọ́ kankan mọ́ ọ̀ràn ńlá nìyí tó dá yìí o tó bá mọ̀ eléyìí ju tó ń wá ẹ wá fún tí mi ò mọ àwọn tó ń wá ẹ eléyìí mo nígbàgbọ́ pé ó máa ju tó ń wá wọn tó ń fẹ́ mú ẹ fún mo nígbàgbọ́ pé ó máa jù lọ torí pé ó ti pè wọ́n kidnapper nílé ẹjọ́ gbogbo àwọn tó dárúkọ yìí tó bá wá gbé ẹ déwájú adájọ́ pé òun náà wá jí ẹ gbé nígbà wo náà jí ẹ gbé ẹ̀mí ò mí níbẹ̀ wọ́n wá arrest mi ní n tó sọ̀rì ó sọ pé wọ́n wá jí ẹ gbé wọ́n kidnap ẹ n tó sọ̀rì láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ gbọ́ fídíò tá ti download sọ́wọ́ ta lọ lọ́hùn ó wà lọ́wọ́ wà gbọ́ fún rẹ̀ gbọ́ tuntun gbọ́. gbogbo àbí a máa yẹ ẹ dákun ẹ gbà mí o. ẹ gbà mí o. ẹ gbà mí o. ẹ gbà mí o. President Bọ́lá Ahmed Tinubu. ẹ gbà mí o. ẹ gbà mí o. àwọn Fúlàní Ìlọrin wọ́n ti fẹ́ sọ lẹ́yìn dógún ẹ̀ sí o. ẹ dákun ẹ gbà mí ẹ ṣàánú mi o. ẹ ṣàánú mi o. gbogbo àwọn èèyàn ló ń pè mí. ẹ gbà mí o. gbogbo àwọn èèyàn ló ń pè mí ná mẹ́sẹ̀gì mi. pé nípa àwọn Fúlàní Ìlọrin wọ́n lé tún lé pẹ̀lú mi fẹ́ jí mi gbé ń jọ́ sí. ẹ dákun ẹ gbà mí o. ìwọ náà gbọ́rọ̀ Ọ̀yọ́ State wọ́n fẹ́ wá jí ẹgbẹ́ bọ́n ṣe jí ẹgbẹ́ níjọ́ sí. mo ń ṣe prógámù lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ kò gbé Khalid wá ó lè gbé Khalid wá máa di stop save your soul baby boy ẹgbọ́n ọmọ kó ń bí mo ń ṣe prógámù ẹ gbà mí o ọmọ mi nìyẹn o ọmọ mi tí mo bí ní ẹ pọ̀ ọmọ oṣù mẹ́fà alhamdulilayi ẹ gbà mí o èèyàn kí ló ṣe àwọn ètò ń pariwo ẹ gbà mí o ó ti pè wọ́n kidnapper ó ti pè wọ́n kidnapper báyìí táwọn ẹ bá tún wá ní ẹ bá wa mú ilé ẹjọ́ máa bèrè pé sọ́n kidnap ẹ̀ wọ́n kidnap ẹ̀ ń tó sọ́n pa wọ́n yẹn ọ̀ràn ńlá ni
táwọn ẹ bá fẹ́ mú ẹ tó bá yẹ pé ọ smart ní bọ́ yẹn ń ṣe case wọn ò ní mú ẹ papọ̀ lẹ́ẹ̀kan náà pé gbọ́ fẹ́ mú ẹ pọ̀ wọ́n máa mú ẹ individually bàbá wọ́n bá lọ́rí máa bá ẹ fà á pé ó pa àwọn kidnapper former commissioner police wọ́n máa dá mú ẹ pé ó pa àwọn kidnapper kéèsì ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ọ̀rọ̀ pé wọ́n ti ń ṣe é bìkan no ó pè mí kidnapper àwọn tó kó mi mọ́ yẹn mi ò mọ̀ pa gbogbo tó ń ṣe ìmọ̀ pa ẹ̀ àfáà Dr. Alifulani wọ́n dẹ́ ẹ mú Sheikh Labeeb wọ́n bẹ́ ẹ mú àbí wọ́n dẹ́ ẹ mú àfáà wà lé àgọ̀ wọ́n dẹ́ ẹ mú àfáà Òkútagídí wọ́n dẹ́ ẹ mú gbogbo wọn máa dẹ́ ẹ mú lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n máa ń fa ẹ lọ́tún bó ṣe ń gbé ẹ lọ sí kọ́kọ́tù ilé àmà gbé ẹ lọ sílé gbé ẹ lọ sílé ẹ̀mí àfẹ́ bọ́ ta lọ lọ́hùn kí ló dé tó fi ń fárú ó mọ̀ pé ọlọ́run ní ọlọ́run ló ń bú ọlọ́run wa òun kọ́ ló máa dojú ìjà kọ ẹ̀ àwọn èèyàn ara yín náà ló máa dàkọ ẹ̀ wọ́n máa ṣèṣọ́ lọ́dọ̀ tiwọn ara ẹ̀ ló ń ṣẹlẹ̀ yìí ó wá sá kiri pé ẹgbà mí o ó ti challenge ọlọ́pọ̀ ta lọ́lọ́run ṣé Ṣàngó ni àbógun pòògùn kó gbà ẹ́ lẹ̀ lọ́jọ́ kìíní àná gbogbo àwọn aláwo àwọn ẹlẹ́bọ tó ń pariwo pé ibi báyìí a máa lasẹ̀ mọ́lẹ̀ báyìí ní sábà lasẹ̀ mọ́lẹ̀ wọ́n máa túlẹ̀ ibi tó wà ní wọn ò rí ẹgbàá lẹ̀ o dèní wọn ò rí ẹgbàá lẹ̀ o àwọn yẹn ò rí ẹgbàá lẹ̀ o sáwọn yẹn náà ló tún wáyé agitate fún o tún ti kó sọ́wọ́ wọn báyìí tún wòran ń bọ̀. gbogbo àbí a máa yẹ ẹ dákun ẹ gbà mí o. ẹ gbà mí o. ẹ gbà mí o. ẹ gbà mí o. President Bọ́lá Ahmed Tinubu ẹ gbà mí o. àwọn Fúlàní Ìlọrin wọ́n ti fẹ́ sọ̀lẹ̀ ìdógún ẹ̀ sí o. ẹ dákun ẹ gbà mí ẹ ṣàánú mi o. gbogbo àwọn èèyàn ló ń pè mí. wo jẹ́ ń já ẹ̀tàn ta lọ́lọ́run jẹ́ ń já ẹ̀tàn wàláì Dr. Alifulani máa arrest ẹ̀ confam nítorí wọ́n ti bínú bọ́lá ọ̀rọ̀ yìí irú oníburúkú wọn ni ọ̀bọ̀ yìí parọ́ mọ́ mi mo já ẹ̀tàn ni o wàláì tàláì Dr. Alifulani máa arrest ẹ̀ lórí pé o pè wọ́n kidnapper ó tán kò yí mo já ẹ̀tàn lórí yẹn ni o. ipa àwọn Fúlàní Ìlọrin wọn lọ sí ẹgbẹ mi mo fẹ́ jí mi gbé ń jọ sí. bó ṣe jí ẹ gbé ẹ dákun ẹ gbà mí o. bó ṣe jí ẹ gbé Ọ̀yọ́ state governor gómìnà Ṣèyí Mákindé ẹ gbà mí o. kárí ọmọ mi Nageseku. Kwara state governor ẹ gbà mí o. ìmọ̀ táwọn Fúlàní Ìlọrin tí wọ́n ní mo ti fáwọn o. Nageseku. tó fẹ́ jí mi gbé. wọ́n fẹ́ jí ẹ gbé. wọ́n ṣe jí mi gbé jọ́sí o. wọ́n jí ẹ gbé. ojúmọ́ ni mo ṣe fídíò rí ìṣe ìṣe ìgbà yóò mọ̀. mọ̀ ṣe. ìpè wọn wá mi wọ́n lé pẹ̀lú ìmọ̀ fẹ́ jí mi gbé ni o. wọ́n fẹ́ jí ẹ gbé bó ṣe jí ẹ gbé lọ́jọ́ sí. ìmọ̀ tí mo ṣe o. ó mọ tó ṣe o. ọ̀rẹ́ ló ń pè mí látò lọ́sì. ta lọ́lọ́run wọ́n láwọn Fúlàní Ìlọrin wọ́n wọ́. wọ́n ṣe jí mi gbé jọ́sí lélẹ́yìí o. wọ́n wọ́. táwa jí mi gbé ń bàdàn. wọ́n jí ọ gbé. má ṣe jí mi gbé rèé o. wọ́n ṣe jí ọ gbé. tó jí mi gbé ń bàdàn. wọ́n jí ọ gbé o. President Bọ́lá Ahmed Tinubu gómìnà Ṣèyí Mákindé ó lè kàn yín o. ó kàn wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ lóye. ó kàn yín o kó wá jí mi gbé bàdàn ní o. ó kàn wọ́n. tọ́jú mi bí iṣu. bí iṣu. tọ́jú mi lọ lọ́rin jọ́sí. Ìlọrin Àfọ̀njá. tọ́jú lọ́rin tí wọ́n lọ tọwọ́ mi bọ̀wé. wọ́n tọ́ ẹ̀ bọ̀wé àwọn náà jí ẹ gbé. nígbà tí ń gbọ́dọ̀ àbí ẹ̀wọ̀n mọ̀ tí bára mi. tó ṣe nínú mọ́dàlá. President Bọ́lá Ahmed Tinubu mo pariwo báyìí o. gómìnà Ṣèyí Mákindé mo ń pariwo. bẹ́ẹ̀ni ló parọ́. kábíyèsí Olúbàdàn. ó pariwo. wọ́n lépa ẹ̀mí mi o. wọ́n lé ojú ìmọ̀ sí fídíò tẹ́ ẹ̀ bá ti rí mọ́. àwọn náà jí ẹ gbé. àwọn Fúlàní Ìlọrin ni o. wọ́n jí ẹ gbé. àwọn alákatakítí Ìlọrin ni o. wọ́n jí ẹ gbé. gómìnà Ṣèyí Mákindé. bàbá wa ń gbọ́. bàbá wa Olúbàdàn. bàbá wa Ọ̀ọ̀ni Ọ̀jájá nìṣà. kábíyèsí Aláàfin Ọ̀yọ́. wọ́n ń gbọ́ ẹ wọ́n àwọn mùsùlùmí dádógún ẹ̀sìn lẹ́ẹ̀ ni o. wọ́n fẹ́ dálẹ̀ ni wọ́n fẹ́ dálẹ̀. wọ́n ti lé àwọn aládé kiri o. wọ́n lé àwọn aládé kiri ó fẹnu. wọ́n ti gbẹmí jọ́sí ni o. nígbà wọn gbẹmí jọ́sí. ó fẹnu já wáyà. tí wọ́n fìyà jẹ mí. wá ń bí gbogbo àwọn tó kálẹ̀ àti bàbá Bọ́lá Tinubu ò ní gbà ẹ́ lẹ̀. gbogbo àwọn tó kálẹ̀ wọn ò ní wà láì ò ní gbà ẹ́ lẹ̀. wọn ò ní dáàsì ọ̀dẹ̀ ní ẹni. níjọ̀wọ́ lórí pé tó gbá parọ́ bàbá Tinubu ẹ gbà wálẹ̀ o lápòjú ìyá Kẹsẹ́tì tó tún gba Haúsá ó tún sọ Haúsá bàbá tí ó parọ́ kí ló polówó pírẹsidẹ́ǹtì bàbá Buhari Nageseku ìní àbíkẹ́lẹ́gbẹ̀ ní Alimọ̀ Mekesẹ́tì alájọ ó tún sọ Haúsá alájọ ní Ṣàngó kíní kan òun ti gbàjọ ní Ṣàngó kíní kan Dàálà Saidi Shittu Akaditi wọn náà kíní kan mẹfìtínà ni ó ṣàṣọ gbogbo Haúsá mi gbogbo Haúsá ó ṣàṣọ gbogbo yamayama tó fẹ́ sọ pé kọ́ bọ̀ wọn àrẹ́sì wọn o
wọ́n fa wàhálà o yéé nígbà tó pa gbogbo ariwo ẹ̀ àwọn èèyàn máa fi tàyín bẹ́ẹ̀ pé wà kéèké mẹ́bàá rú rẹ̀ dáadáa bẹ̀rẹ̀ wọ mẹkẹ́ríàní wọn náà káì mẹkẹ́ríàní káì wọn náà mama ọ̀dà mama mẹkẹ́ríàní ẹni onírọ̀ ni kò gbé wèrè yẹn lọ wọ́n á pariwo pé bàbá Bọ́lá Tinubu jẹ́ Yorùbá bàbá Bọ́lá Tinubu president Bọ́lá Tinubu bàbá Tinubu wá dá sọ̀rọ̀ ẹ̀ wá dá sí ẹjọ́ tó wà wájú bàbá wájú ti ó ju ẹjọ́ ta lọ lọ́hùn mélòó la rẹ̀ bàbá Olúbàdàn kò ní tiẹ̀ rò ká tó wá sọ gọ́ọ̀nà Ṣèyí Mákindé chairman local government àdúgbò ẹ̀ orí tiẹ̀ rò ta lọ lọ́hùn tó ń gbọ́ torí pé chairman local government àdúgbò ẹ̀ wọ́n bí dà kò lè gbà ẹ́ lẹ̀ kọ́ lórí ọ̀rọ̀ tó dá dìfẹ́mù ilé ẹjọ́ wa ń pè ẹ̀ wá ní kinní kan òrò ìpá lè gbẹ̀ẹ́lẹ̀ Ọlọ́run nìkan ló lè gbẹ̀ẹ́lẹ̀ Ọlọ́run nìkan ló lè gbẹ̀ẹ́lẹ̀ ọlọ́pàá gbàtọ́ máa ń tán lè mí kiri mi ò lẹ́yìn tí mo pariwo Ọlọ́run jọ ṣàánú mi Ọlọ́run ni mo sunkún sí mo dẹ̀ ń bẹ̀ àwọn tí mo ṣẹ̀ mo ń bẹ̀ wọ́n ni gbogbo àwọn tí mo ṣẹ̀ mo ń bẹ̀ pé ẹjọ́ ẹ foríjì mi ẹ má bínú ibi tí mo ti dìfẹ́mù yín ẹ foríjì mi o ìwọ wa tún wá ń pè wọ́n kidnapper ọkàn yẹ ò ní balẹ̀ wo gbọ́n tó wí o tiẹ̀ mọ̀ràn tó dá. ìlú mi ojú mi ò rí dáadáa mọ́. kò ríran ọdẹ gbá mọ́tò ọdẹ ń wa mọ́tò. wọ́n la gbé mi sáàdì àwọn ẹ̀kọ́. àwọn kìndáàrù. ìfẹsẹ̀ tí mo kọ́ nù bẹ̀yẹ mi ò tí ì yanjú nìsín. ò rí yanjú. ẹsẹ̀ mi tí wọ́n fọ́. ọ̀fọ̀ kò tí bàlá ń jí sí o ṣùgbọ́n tó ní bá àṣẹ kankan. kò ì balance. bí ìkẹ́kọ̀ọ́ tẹ̀yẹ jáde lọ́nà tuntun lépa ẹ̀mí mi kí o ẹ̀mí mi wọ́n lépa o. wọ́n lépa ẹ̀mí ẹ̀. gbogbo ẹ̀yin jagunjagun ọmọ ọkọ Yorùbá. gbogbo àwọn jagunjagun. Olóyè Sunday Igboho. ẹ̀yọ́ ọmọ ọkọ Yorùbá. ọmọ ọkọ Yorùbá ṣé mi wọ́n gbé ní sùúrù ṣé ọmọ àlè Yorùbá lè mi tó pé fẹ́ lọ fẹ́ Fúlàní Ìlọrin ṣé ọmọ àlè Yorùbá ni mí já mi tán ṣé ọmọ àlè Yorùbá lè mi gbogbo èèyàn ọmọ ọkọ Yorùbá Olóyè Sunday Igboho mo mọ̀ pé ẹ̀sìn lé ni tẹ́ bá wà lé ẹ̀sìn wá gbà mí rẹ̀ lókè kúra ṣé Sunday Igboho máa dùn ọ̀fẹ́ wọnú òkè kúra inú prison wọn wá yọ ẹ́ jáde ṣé Sunday Igboho á sọpọ́tì ọ̀ràn tó dápò parọ́ mọ́yàn ó ń ṣèkébù tó bá ń ṣèkébù even gbà èmi tí mo close mọ́ wọn gan gbogbo bí ma ṣe ń bú èbú ṣe Sunday Igboho àbáṣáyédè ó ń gbọ́rọ̀ àní òfin pípù yìí lẹ̀ wà láìtọ́ ọ̀bá sọ bẹ́ẹ̀ fún mi kọ́lọ́ ń jẹ mí yá wọ́n máa sọ pé ó tún ti bẹ̀rẹ̀ ó tún ti bú èbú ó ń bú wọn yé bú àwọn pípù yìí mú àní òfin wọ́n lẹ̀ wọ́n kọ́ lọ́lọ́run náà ṣé wọn ìwọ ló fẹ́ ṣèdájọ́ wọn ni fi wọ́n lẹ̀ ṣe Sunday Igboho máa ń wọ́n mi ó máa ń sọ fún mi wọ́n máa ń bá mi wí pé kí n má ṣèkébù pẹ̀lú àwọn pípù yìí mọ́ kí n fi wọ́n lẹ̀ ìwọ máa ṣèkébù wàá máa bú wọn lọ wàá máa parọ́ mọ́ wọn o tún wá ti pọ̀ wọn kidnapper nsìn ta ló wá fẹ́ gbẹ̀lẹ̀ o ti dáràn ńlá. gbogbo yìí mò ń pè ó mo àpò bá ń gbé mi láwọn ọkọ ẹ̀ sí lé ní bàbá mi Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams wọ́n ti lépa ẹ̀mí mi o. wọ́n lépa ẹ̀mí ẹ̀ o. wọ́n gbogbo àwọn ẹ̀ ló ń pariwo pé àwọn Fúlàní Ìlọrin. àwọn Fúlàní Ìlọrin. wọ́n lè wá mi o wọ́n lépa ẹ̀mí mi o. Ìbà Gani Adams kó wá gbẹ̀lẹ̀ kò lè gbẹ̀lẹ̀. látọ̀rí former commissioner Ìlọrin nígbà kan obìnrin àwọn tó lépa ẹ̀mí ẹ̀ nìyẹn. tó fi dórí Emir ìlú Ìlọrin. Emir ìlú Ìlọrin. Òkútagídí. Sheikh Labeeb. bàbá Ali Agan. Ali Fulani. ó jẹ́ ọ̀mẹ́fà. bí ogun ṣe parapọ̀ njọ́ sí ni o. ó parapọ̀. tọ́wá gidi mi Ìbàdàn. wọ́n gidi ẹ̀. tọ́jú Ìlọrin tán ni mo tọwọ́ bọ̀ wò. wọ́n gidi ẹ̀. ìmọ̀ tí mo ṣe tán lè pẹ̀lú mi kí o. ìmọ̀ tí mo ṣe tán lè pẹ̀lú ẹ̀yin ládéládé. ẹ̀yin lóyè ẹ̀yin kábíyèsí. wọ́n ní mi lára o wọ́n bọ́ wá fà bí wọ́n mẹ́sẹ̀jì mi o ìmọ̀ tí mo ṣe o wọ́n lè pẹ̀lú mi o ẹ mọ̀jì wọ́n pẹ̀lú mi o. wọ́n ní gbẹ̀mí rẹ o. tẹ́ ẹ bá ti rí mi. hello. àbẹ́ wá mi tiẹ̀ rí mi àwọn Fúlàní Ìlọrin àwọn alákatakítí mùsùlùmí ló gbé mi o. àwọn alákatakítí. wọ́n lè pẹ̀lú mi àwọn ló gbé mi o. wọ́n lè pẹ̀mí rẹ. mo fi pe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí àwọn kiri yìí wọ́n dogun ẹ̀sìn lẹ̀ o. wọ́n dogun ẹ̀sìn lẹ̀. àwọn òbẹ́ni yẹn kan jagun o. wọ́n bí tọ́ba o ní pé àwọn kiri wọ́n dogun ẹ̀sìn lẹ̀ mélòó la rẹ̀ ta ló fẹ́ bá jà mélòó la ra yín tẹ́ fẹ́ jà mélòó tọ́ba tẹ̀ lọ́fẹ́ àwọn kiri wọ́n dogun ẹ̀sìn lẹ̀ bọ́lá fẹ́ dogun ẹ̀sìn lẹ̀ o bẹ́ẹ̀ ṣe máa ń parọ́ mọ́yàn rí bẹ́ẹ̀ yẹn lẹ́bọ̀ ṣe máa ń parọ́ rí wọ́n fẹ́ dogun ẹ̀sìn lẹ̀ ni o wọ́n fẹ́ dogun ẹ̀sìn lẹ̀ ni òun parọ́ mọ́ wọn wọ́n fẹ́ dogun ẹ̀sìn lẹ̀ ogun ẹ̀sìn wèrè wọ́n lọ́fẹ́ dalẹ̀
I'm on the program. Àwọn yìí fún mi wàhálà. Ẹ wẹ́lẹ̀ bá mi rojọ́. What? I'm on the live program, please. I'm coming. Okay? Ẹ tó bá láwọn kéèké, wàhálà ni wọ́n. Ẹ ń fún yàn wàhálà bí wẹ́. Kọ́ bá mi sọ, wọ́n mọ́tò máa sí ilé ìtiwọ́n. Okay? Ṣó ń gbọ́? Òun fẹnu já wáyà òun parọ́ mọ́ àwọn èèyàn eléyìí tó ṣe yìí ń sìn kò sẹ́ni tó lè gbà ẹ́ lẹ̀. Ṣé o ti gbọ́ ta lọ kò tí sọ. Ẹni ẹ̀kẹ́ fa wàhálà o. Kò sóńtàn tó lè gbẹ̀lẹ̀. Àwọn obìnrin ẹ̀kẹ́ fa wàhálà o. Obìnrin ẹ̀kọ́ fa wàhálà bọ̀ tó ń fẹ́ òun parọ́ mọ́ wọn eléyìí tó ṣe yìí sí ọmọ kò ti fa wàhálà. Ọkùnrin ò ní balẹ̀ dókítà Ìfìlàní máa mú ẹ ọba Ìlọrin máa mú ẹ Òkútagídí máa mú ẹ Afálábí máa mú ẹ bàbá ilé àgọ́ máa mú ẹ former commissioner of police máa mú ẹ ó tún ti dáràn mí. Tààrà náà. Ẹ̀pẹ̀ mi ni o. Wọ́n ń lé. Ìmọ̀ tí mo ṣe o. Ó mọ tó ṣe ilé tó ṣe yìí. Ìmọ̀ tí mo ṣe pé nípa ẹ̀pẹ̀ mi lálọ́kù tí wọ́n lé o. Ó ń lé pẹ̀ mí ẹ wọ́n ń lé. Gbogbo ẹ̀yin ládéládé. Wọ́n ń lé. Gbogbo ẹ̀yin lóyè lóyè. Ó wá ní pé o tún wá sọ pé tọ́ bá ń wá ẹ tọ́ bá àwọn èèyàn yẹn nìkan lọ mú o n tó sọ nìyẹn gbọ́n tó wí. Lókọ. Àwọn. Wọ́n ti fi yálà ọkọ jẹ mí gbé o. Má jìyà gbé. Wọ́n fi yà ń jẹ mí gbé o. Má jìyà gbé. Èmi mo tí mò ń nánu ara mi dì sí wọ́n fi jẹ mí gbé o. Ó yé mi lẹ́nu bí àṣà. Bí ilé òṣèlú jẹ mí gbé o ni mo ṣe pé ọgbà yín ládéládé o. Má pè wọ́n má pè wọ́n. Mo pe ọgbà yín kábíyèsí onílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni. Yo, listen up. I can make any song with your voice, y'all feel me? Just record your voice, alright? I'ma take care of the rest, homie. Báwo ni bẹ́ẹ̀ skip kìíní yìí sí báyìí náà? Kí ló ṣe yìí náà? Mi ò rí skip ẹgbà mi o. Mo ti rí skip. Kábíyèsí Ọ̀nìṣà, kábíyèsí Olúbàdàn, kábíyèsí Aláàfin Ọ̀yọ́. Aláàfin Ọ̀yọ́. Ọba Màkàmà gbogbo yín mò ń pè o. Màkàmà. Gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá. Gbogbo ọmọ ọkọ. Ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire tòótọ́. Ẹbí ṣe ní sùúrù sọ́mọ àlẹ́ Yorùbá lèmi. Ṣé fídíò kan ṣe pọ́ mú àlẹ́ Yorùbá ní ọ̀ṣọ́ ọ̀rìjìnà tó ẹ̀rẹ̀ fẹ́ lọ fẹ́ Fúlàní. Ọmọ àlẹ́ Yorùbá ní ẹ̀fẹ̀ ẹ̀rìṣì tù tó ẹ̀rẹ̀ fẹ́ lọ fẹ́ Fúlàní. Sọ bẹ́ẹ̀ kí n gbọ́ lẹ́nu ẹ̀. Oyin mò ń pè o. Ìkẹ́kọ̀ọ́ ìyẹ́lẹ̀ òtún gbọ́dọ̀ jẹ́ mi gbé o. Ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe mí o. Tẹ́ ẹ bá yẹ lọ́wọ́ mi tí ìkẹ́ bá yẹ ṣe mí. Àwọn tó bá gbé mi jọ́ sílẹ̀ àwọn ni ẹ pé o. Ṣùgbọ́n dásù pé olùtọ́ bá ti wá ẹ àwọn tó onípò tó bá ti ń wá ẹ tó bá tún ti mú ààrẹ tó ààrẹ sí àwọn ẹni kan lọ mú àwọn ẹni kan dásù pé tí kò bá ṣe é sìn àwọn ẹni kan mú. Òpàrọ̀ tó ń ṣe mọ́ wọn ń tó ń ṣe òǹparọ̀ ẹ̀ mọ́ wọn. Látàrí ẹni tí wọ́n parapọ̀ wá òpè o. Ọmọ àlẹ́ Yorùbá lè Ìkẹ́kọ̀ọ́ ìyẹ́lẹ̀ òtún gbọ́dọ̀ jẹ́ mi gbé o. o gbọ́dọ̀ jẹ́ Ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe mí o. Ikọ́ kò gbọ́dọ̀ ṣe ẹ́. Tẹ́ ẹ bá yẹ lọ́wọ́ mi tí ìkẹ́ bá yẹ ṣe mí. Àwọn tó bá gbé mi jọ́ sílẹ̀ àwọn ni ẹ pé o. Ṣó ń gbọ́. Látàrí. Ní sùúrù onípò tó bá tún wá tún ti jí ẹ gbé àwọn ẹni tó máa lọ mú nìyẹn wá kà wọ́n ṣó ń gbọ́. Ìlọrin. Ọba ìlú Ìlọrin. Former commissioner of police. Former commissioner of police obìnrin yẹn. Ṣẹ̀gbọ́ ó di méjì. Sheikh Labibu. Afálábí Lágbàjì Òkútagídí Alifulani. Gbogbo àwọn tí wọ́n parapọ̀ wá jí mi gbẹ́njọ́ sínú o. Ṣẹ̀gbọ́. Mo ń parọ́ fún ogun ayé o. Mo ń pa fún ogun ayé o. Ojú ni mo ti fídíò. Ní mo lè fún ogun ayé. Máa pa lọ. Ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe mí o. Ìkọ́kọ̀ gbọ́dọ̀ ṣe o. Ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe mí o. Kò gbọ́dọ̀ ṣe. Ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ṣe mí o. Àwọn ilé ìfẹ́ dájẹ́ sílẹ̀ ni o. Wọ́n fẹ́ dálẹ̀ ni. Gbogbo àwọn oníṣẹ̀ṣe ni wọ́n láwọn wá kí báyìí o. Gbogbo wọn náà wá kiri ẹgbọ́rọ̀. Wọ́n fẹ́ dájẹ́ sílẹ̀ ni o. Wọ́n fẹ́ dalẹ̀ Yorùbá rú ni o. Ó mọ̀ pé ó dáràn. Mo sọ fún gbogbo ayé báyìí o. Mo lẹ gbé kàlídì sí. Wọ́n ní iṣu atẹnumọ́rọ̀ kẹjọ náà o. Ìsìnfà iléeṣẹ́ Lennox la wà fún gbogbo ẹ̀yin olóògbé wa. Máa polówó kíní rọ́bìṣì ń dẹ̀ polówó mi rẹ̀ bàbá. So ṣó ti fojú ara ẹ rí fúnra ẹ ta lọ́lọ́run ṣó ti ní gbogbo ọ̀rọ̀ tó dá fúnra ẹ again ọ̀rọ̀ míì túre o ọ̀rọ̀ míì ló tún ti dá yìí o tó bá ti wá pè ẹ́ again kò tún wá náà tún fẹ́ jí ẹ gbé torí pé Dr. Alifulani ṣe pé àwọn ò ní fi ẹ lẹ̀ ọ̀dẹ̀ ó dá mi lójú ju àdá lọ wọ́n àwọn máa mú ẹ confam pé ó parọ́ máa wọn ṣó ti get
so wọ́n máa rí arrest ẹ lórí kéèsì pé ó pè wọ́n kidnapper òun wá kidnap ẹ sọtí bọ́sì èmi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ fún ẹ prepare for arrest o àwọn ọlọ́pàá ń bọ̀ àmú ẹ subhanaka lahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta confirm mo sọ fún ẹ o àwọn ọlọ́pàá máa arrest ẹ ọ̀rọ̀ pé wọ́n jí ẹgbẹ́ yẹn gbèsè gbẹ̀ kò sẹ́ni tó jí ẹgbẹ́ wọ́n arrest ẹ ni ṣùgbọ́n wọ́n arrest ẹ wọ́n lè fẹ́ arrest ẹ wọ́n bí táwọn ọmọ yìí gùn see where you clapping wọ́n máa arrest ẹ ọ̀rọ̀ pé wọ́n fẹ́ jí ẹgbẹ́ má pààrọ̀ mọ́ wọn mọ́ irọ́ pé wọ́n arrest ẹ wọ́n arrest àwọn tó wọ́n arrest ẹ ọjọ́ kìíní àná rẹ o ẹgbàá mi wọ́n tún fẹ́ arrest mi again ni o ká. a'udhu billahi samil alim minash shaitani rajim bismillahir rahmanir rahim rabbi la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim wala fahma lana illa ma fahamtana innaka antal jawadul karim rabbi shrah li sadri wa yassir li amri wa alul uqdatan min lisani yafqahu qawli assalamu alaikum wa rahmatullahi wa barakatuh akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáláyé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí àjẹjẹ tó ọlọ́run kó máa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ ọlọ́run máa bá wọn ará ilé ànábì ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó tó máa bá wọn sàbí ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà táwọn tó wá tẹ̀lé títí dijọ́ kẹyìn Allahumma àmín tó akẹ́ra wa dáadáa gbogbo ẹ̀yin àfáà ẹ̀yin khulafa ẹ̀yin ṣéwù akíyín gbogbo wa la kí dáadáa ọlọ́njọ́ já ṣoríire ọlọ́njọ́ ìbínú wọ ọlọ́run ọlọ́njọ́ májò bá wa fídíò ta lọ́lọ́run yìí òun ni mo rí tó ń pariwo pé gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ gbà mí o ẹ̀yin ládéládé ẹ gbà mí o ẹ̀yin lóyè ẹ gbà mí o kí ló ṣe tá ń fata rẹ́ǹdì gbogbo ẹ̀yin èèyàn gbà mí o mo ṣáàrí pé ta lọ́lọ́run pariwo kí ló ṣe ẹjọ́ kí ló ṣe fún yín kí ni tó ṣe tó ṣàpàrọ̀ kọ́ gbà wọn kí ló ṣe fún wọn tó fi ń di pé kọ́ gbà ẹ̀ ẹja gbọ́ bó ṣe ń pariwo náà ó pariwo bí ẹgbọ́ gbogbo abiyamọ ayé ẹ dákun ẹ gbà mí o ẹ gbà mí o. sórí bó ṣe pariwo gbogbo abiyamọ ayé ẹ dákun ẹ gbà mí o ìyẹn kọ́kọ́ ló kọ́kọ́ fọ́ ní sẹ́mi náà pé ta ló lọ́hùn kí ló dé kí ló tún dé ta ló ń lé ẹ̀ ta ló fẹ́ mú ẹ̀ ta ló ṣẹ ta ló tún ṣẹ ta ló ṣẹ tó ń lé ẹ̀ kiri tó di gbogbo abiyamọ ayé ẹ dákun ẹ gbà mí o kí ló ṣẹlẹ̀ abiyamọ ayé wo ló máa gbà ẹ́ lẹ̀ lórí ọ̀ràn tó dá ẹgbọ́n tó wí ẹja gbọ́ná ó fọ́ nìkan.